lọ jákèmá fèsì ní à ó kú kínní sáwọn òbú aláàjì kékeré sáwọn tó bú aláàjì kékeré wọ́n bú aláàjì àgbà náà èyí òun lèmi sọ pé mi ò ní gbà ká ní jákèmá wọn àbá jákèmá wọn ò bú àpá rẹ̀ lọ́wọ́ bú àpá ìmìlà kọ̀ọ̀kan tí ọba jákèmá jà àná ìbú àpá rẹ̀ lọ́kọ̀ di adíkàbù òun náà tún lè jẹ́ nǹkan àlẹ́sẹ̀ wọn jáde sí kàńjẹta ìrètí èsì lérí ẹ̀ pé ọ̀rọ̀ Sheikh Adam ṣe kò sí whoever tí mo lè tijú ẹni tó ń tijú òun tijú Sheikh Adam ìpẹ̀lú rẹ̀ lọ́rọ̀ àmọ́ fẹ́ máa sọ̀rọ̀ ní ìhà pọ̀rípọ̀rí bàbá ńlá bàbá rẹ̀ níbi tó ti sẹ̀ òdodo lèmi ó sì sọ ìfúbá tẹ̀lé àká ẹ̀ Sheikh Adam kò ní ní tí ètò ẹnìkan dá lékè òkèlè kì í ṣe lékè òkè lọ́tọ̀ wàrà ọwọ́ abẹnú ara rẹ̀ sọ ẹ mú ìsìlátàtì wá tẹ́nìkan bá lóun ṣàlákà rẹ̀ níbi lékè òkè ìsìlátàtì tọwọ́ búra Sheikh Adam ti yẹn gbọ́rọ̀ tẹ́yà bá jẹ́ lérí ibú láyé tí ó sì níre láyé tí ò nírú Sheikh Adam láyé ẹ̀rì kò ní fẹ́ràn àmà ẹnìkan ò ní nímọ̀ àfọ́ àmọ́ bàlútú tó bá fẹ́ràn Sheikh Adam sí tó bá jẹ́ pọ́ bá nímọ̀ ò kò sí ẹnìkan ò ní nímọ̀ láyé tó bá fẹ́ràn Sheikh Adam tó bá nímọ̀ ò tó sì jẹ́ mọ́kúlẹ́sì àmọ́ tẹ́ ẹ bá rẹ́ nìkan tí ń sọ̀sọ̀kúsọ ẹ gbà pé kó mú bàbá rẹ̀ wá kí náà Sheikh Adam kọ yìí àbá òun lè kọ́ ó gbé síta ó gbé tíra tó bá kọ síta. Yọrọ parọ́ kúrọ́ ká. Èsì ẹni tí màá wá dùn mí bẹ́ẹ̀ lẹ́yìn bá wá fèsì. مولانا العملاق آدم عبد الله الإلوري ọkùnrin wọn làwọn àná àwọn òṣèlú ẹni tí ó ní ẹmọ́sọ̀sì ara ìwò ẹ̀sìn máa tọrọ àdúrà fún àṣìńbẹ àwọn tọrọ àdúrà fún wọn àtọrọ àdúrà fún wọn ìtọrọ àdúrà táwọn tọrọ àdúrà fún ọkà wọn náà wọn ń balẹ̀ yí pé wọn náà ń ṣàdúrà fún yẹn àwọn màláíkà ọmọ àṣetá bó o ti ń tọrọ orí nǹkan mi wọn náà gùn kọ́rọ̀ ń gbà bùkátà rẹ̀ nígbà tó máa wọn ní ká ṣe oúnjẹ tukuma abẹ́ ẹ̀kọ́ yìí tukuma Tukumoru ya ọ̀tọ̀ tọ́lá ní ká ṣe oúnjẹ rẹ̀ Onyema of Marcus ó kọjọ́ mi fún un pẹ̀lú ní Onyema tí kò bá ní Onyema èèyàn rẹ̀ oyin ọjọ́ èèyàn bú àmọ́ Onyema of Marcus ìgbà tó yin jẹ ti wà á pé èèyàn rẹ̀ Onyema of Marcus àwọn apàdé ní kọ́bùrù Sheikh Adam Abdullahi lórí àwọn àrípẹ́ kò sí torí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́n lẹ́nu àlífà gbagba oníyúta yawmul qiyamati bil Qur'ani wa alihi alladhina kanu ya'maluna bihi fid dunya تقدمه سورة البقرة وآل عمران تحاجان عن صاحبهما وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين وقال عثمان بن عفان خيركم من تعلم القرآن وعلمه ويستفدنا من آسه الأحاديث أن تلاوة القرآن هي أفضل الأذكار. هذا أيوكا من الله لا رضا إلى روح شيخنا مولانا آدم عبد الله العلوري وإلى روح والديه آمين تكما طالب بمركز التعليم العربي الإسلامي فليتفضل مشكورا مأجورا من الله تعالى ويذكر لنا ما تيسر له من أي ذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. بارك الله فيك. لقد أوتيت مزمارا من مزامير آل داود. Ànábì ló pèsè Abu Musa al-Ash'ari nígbà tó fi ohùn dúdú kan fúnta Ànábì gbọ́. Ànábì ní laqad utita mizmara min mazamir Ali Dawud. Èmi náà rúra fún yín o. Ọlọ́run kó má ba ohùn náà jẹ́. Ọlá títóbi rẹ̀. Ọlá ìjọ kan ṣoṣo Ọlọ́run. Ọlá títóbi rẹ̀. Àrà tí Sheikh Adamu dánù. Alhamdulillah. Àrà Sheikh Adamu pọ̀. Wala nígbà tí ẹnìkan ròyìn ṣé wà Mustapha Sokolo lórí Sheikh Adamu wọn ni wàlá mi ẹkìfì amúrú ìlórí fi Nàìjíríà balita àdáhù ilà àkìtọ́rí àlùmùjáwìrà Kabini wà Togo wà Ghana wà sáyẹ̀lì làáj wọn ni farubama kọ́ baltu àádàdà mìíràn fi jẹ̀mí ilẹ̀ amákin alẹ́tì marrabtum biha aw alẹ́tì sawfa tamuruna biha. أنا أقول لك ولم يكفي الأمر العلوري في بلاد يوروبا وفي بلاد حوسة بل تعداه إلى قبائل الإيبو. الحمد لله. مما في شكوما. هنا نيامي. أنا أقول لك أنا لا أرى إيبو كوكو. mo sì gbọ́ Ìgbò bó ṣe ka Kùránì fẹ́ máa sọ ọmọ fẹ́ kí wọ́n máa wíwọ́ ìbá da Ìgbò lẹ́nu máa wí pé ohun rẹ̀ yí aná ọ̀tọ̀rọ̀ tó ntọ́ bá dùn Ìgbò ní Ìgbò pé ká ọ̀tọ̀rọ̀ tó ó dùn ó dùn dé gáyà nù ọlọ́kọ̀ wá bòun náà jẹ́ kọ́ wá ṣe tukumọ ní àpò àlálà ọlọ́ àyíká jẹ́ bí Ọlọ́run kò tún wá máa sálẹ̀ kéwú sẹ̀kẹ́ lómi ọgbà tàn jẹ pẹ̀lú yẹ̀gíbú tàlásà àyà yàdùrù yawma mbẹ̀bẹ̀ àwọn tó ń wá gbogbo gbà orin Sheikh Adamu ọba yóò bá gbogbo wa náà ọlọ́ àyíká jẹ́ bí Ọlọ́run nǹkan máa fi sí níbi kábàárì Sheikh Adamu Abdullahi rà lórí mo fẹ́ fi àwọn ọdún kóra wọn bẹ́ẹ̀ bá jẹ́ olórí ìlú asconas àwọn olórí ẹnna ṣàkọwà bí ṣèkíyàn láwù bẹ́ẹ̀ bá jẹ́ lérí ibú láyé tí ó sì níre láyé tí ò ní irúṣẹ́ Adamu láyé ẹ̀rì kò ní fẹ́ràn àbá ẹnì kan ò ní ní máa fọ́ àmọ́ bàlútí tó bá fẹ́ràn Sheikh Adamu sí tó bá jẹ́ pọ́ bá ní máa kò sí ẹnì kan ò ní ní máa láyé akí àbá wa fún wa. ẹnìkan kò ní ní mà láyé kọ́ bá fẹ́ràn Sheikh Adamu tó bá ní mà o tó sì jẹ́ mọ́kúlẹ́sì àmọ́tẹ́ bá rẹ́ nìkan tí ń sọ̀sọ́kúsọ ẹ gbà pé kó mú bàbá rẹ̀ wá kí náà Sheikh Adamu kọ yìí àbá òrò lè kọ́ kó gbé síta ó gbé tíra tó bá kọ síta. Yọrọ parọ́ kúrọ́ ká. Èsì ẹni tí màá wá dùn mí bẹ́ẹ̀ kéèyàn bá wá fèsì ńjọ jákè máa fèsì yá ó kú kínní sáwọn òwú aláàjì kéke
sàn tó bú aláàjì kéke wọ́n bú aláàjì àgbà náà èyí òun lèmi sọ pé mi ò ní gbà Kandi Jackman wọn àbá Jackman wọn ò bú àfa rẹ̀ lọ́wọ́ bú àfa ìmìlà kọ̀ọ̀kan tí ọba Jackman jà àná yìí bú àfa rẹ̀ lọ́kọ̀ di handicapù òun náà tún lè jẹ́ nǹkan àlẹ́sẹ̀ wọn jáde sí kan jẹta ìrètí èsì lérí ẹ̀ pé ọ̀rọ̀ Sheikh Adamu ṣe kò sí whoever tí mo lè tijú ẹni tó ń tijú òun tijú sí Adamu ìpẹ̀lú rẹ̀ lọ́rọ̀ àmọ́ fẹ́ máa sọ̀rọ̀ ní ìhà pọ̀rípọ̀rí bàbá ńlá bàbá rẹ̀ níbi tó ti sẹ̀ òdodo lèmi ó sì sọ ìfúnbá tẹ̀lé àká ẹ̀ Sheikh Adamu kò yín ní tí ètò ẹnìkan dání kéwù kẹlẹ kìí ṣe kéwù kan lọ́tọ̀ wàrà ọwọ́ abẹnú ara rẹ̀ sọ ẹ mú ìsìbàtàtì wá tẹnìkan bá lóun ṣàlákà rẹ̀ níbi ní kéwù dáná ìsìbàtàtì tọwọ́ búra Sheikh Adamu ti yẹjú ọ̀rọ̀ ìzàn ìfẹ́kọ́rọ̀ pọ̀pọ̀ àmọ́ àfa Sheikh Adamu ó ti yẹjú ọ̀rọ̀ kó tó lọ ọmọ akéwì náà yẹjú ẹ̀ nígbà tó tí àfa Adamu Namadi sọ̀rọ̀ Sheikh Adamu ó nípa iná ma'asiratan hirman wal muhasaba udwan ó ti sọ bẹ́ẹ̀ pé a máa rí hasad bógùdù kàràhíyà èèyàn máa rí bẹ́ẹ̀ ṣé o sì dúró náà sọ bẹ́ẹ̀ pé wákà min akabatin wákà min su'ubatin wákà min arkalatin yàdọ̀ wà fi tọ̀rí kí al-a'da ọlọ́run tó gbé Sheikh Adamu náà lékè àwọn ọmọ rẹ̀ náà yóò gbé alékè. Àmín. وإن جندنا لهم الغالبون كتب الله لأغلبن أنا ورسلي الله لو تسبح إن الله لا يضيع أجر المحسنين رọ́pọ̀ àmọ́ tí màá bẹ̀rẹ̀ mọ́mbà lójú tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nísìn tí ẹni wọ́n wà ní. ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀ sọ fún fa iná àrùbá àwọ̀lù alikalamu òwe òun ní síwájú jà ọlọsẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọsẹ ọmọ fọdí yàrá yaba bá lẹjẹ má bí dá má bẹ̀rẹ̀ sí kọ́ aṣọ pé nkankan subahana man la ilaha illa kata wa fawqa kulli shay'in alim subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun.